A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà ti ìpínlẹ̀ Sokoto ẹni ọ̀wọ̀ jùlọ Matthew Kukah ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìṣekúpa ojoojúmọ́ ní Nàìjíríà bí ó ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní èyí tí kò dọ́gba pẹ̀lú ti àgbáyé níbi ìkówójọ ìwé kan lórí gómìnà Ahmadu Fintiri tí ó wáyé ní ìlú Yola, ìpínlẹ̀ Adamawa, tí wọ́n pe àkọlé rẹ̀ ní "Ọ̀gbẹ́ni tí wọn kò lè dá dúró, The Man They Could Not Stop", láti ọwọ́ Director General àná fún ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ Solomon Kumanga. Ní Kukah ti ní orílẹ̀-èdè ti pín sí ìlànà ẹ̀sìn. Ó ní ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kò lè ṣẹlẹ̀ ní Sudan, Cameroon, Niger, Ghana tàbí àwọn orílẹ̀-èdè mìíràn lágbàáyé. Kukah ní kò sí orílẹ̀-èdè mìíràn lágbàáyé tí wọ́n ti ń pa ènìyàn 10 ní ọjọ́ Ajé, 50 ní ọjọ́ Ìṣẹ́gun, 100 ní ọjọ́rú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. Báwo ni irúfẹ́ orílẹ̀-èdè bẹ́ẹ̀ ṣe fẹ́ ní ìlọsíwájú? Ó fi kún un wípé Nàìjíríà nìkan ni ènìyàn ti ń kú gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí. Western media ń pakún ìṣekúpa ní ìlànà ẹ̀sìn. Bí wọ́n ti ń ṣekúpa ogún Kìrìsìtẹ́nì ni wọ́n ń ṣekúpa 30 Mùsùlùmí. Kukah wá ké sí àwọn adarí olóṣèlú àti ẹ̀sìn kí wọ́n wá ọ̀nà àti mú ìrẹ́pọ̀ wà láàrin ọmọ Nàìjíríà fún àlàáfíà àti ìdàgbàsókè orílẹ̀-èdè. Bákan náà ni ó gbóríyìn fún alága àná fún àjọ elétò ìdìbò Ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀gá lórí bí ó ti dá sí rògbòdìyàn ètò ìdìbò gómìnà ọdún 2023. Níbi ayẹyẹ yìí ni ààrẹ ilé ìgbìmọ̀ àná tí ó tún jẹ́ gómìnà àná fún ìpínlẹ̀ Kwara Bukola Saraki ti rọ ọmọ Nàìjíríà kí wọ́n mú adarí gidi lọ́kùnkúndùn ju olóṣèlú lásán lọ. Ó ní orílẹ̀-èdè ò lè ní ìlọsíwájú bí wọn kò bá fún ẹni tí ó tọ́ láǹfààní àti darí. Bí ó ti fi kún un wípé ipa Fintiri ṣe àpẹẹrẹ wípé ó ṣetán àti darí. Gómìnà ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule tí ó jẹ́ alága ayẹyẹ gba Fintiri níyànjú kí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Bí ó ti ní fífẹ́ ẹgbẹ́ yìí ti dé ìpínlẹ̀ Adamawa, Gómìnà Sule ní bí ó bá ṣe wípé òun wá pẹ̀lú fìlà àti àsíá APC ni òun ìbá yọ̀ǹda rẹ̀ fún un gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ wọn tuntun. Nígbà tí ó ń fèsì, Gómìnà Fintiri ṣe àpèjúwe ara rẹ̀ ní "Man of Destiny". Bí ó ti ṣe ìrántí ètò ìdìbò ọdún 2023, ó ní gbogbo ọ̀nà ni wọ́n fi dá a dúró. Èyí tí ó ga jù níbẹ̀ ni ti ìtìjú tí wọ́n fẹ́ kó bá pẹ̀lú ìpínlẹ̀, orílẹ̀-èdè àti ìjọba tiwantiwa. Ṣùgbọ́n ohun tí ó ṣe kókó jùlọ ni àtìlẹ́yìn àti ìjàǹgbara àwọn ará ìpínlẹ̀ Adamawa ní tòótọ́. Ó ní bí ọdún 2023 ò bá wáyé, òun kò ní mọ àwọn ọ̀rẹ́ tí wọ́n jẹ́ olóòótọ́ àti àwọn jẹgúdújẹrá tí wọ́n ń wá àǹfààní, opportunistic and desperate tí wọ́n ń sunkún èké. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn wọ̀nyí ṣì wà ní àyíká, a gbọ́dọ̀ fi ìbò lé wọn jáde kí wọ́n sì tú àṣírí wọn fáráyé rí. Lára àwọn tí ó tún wà níbi ìkówójọ ìwé yìí láti rí Gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed, igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti aṣojú láti ìpínlẹ̀ Gombe, Borno, Yobe, Taraba àti Plateau. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìgbẹ́jọ́ tẹ̀síwájú lánàá ní ìlú London lórí ẹ̀sùn jìbìtì àti owó rìbá tí wọ́n fi kan mínísítà Nàìjíríà náà lórí ìsun epo Diezani Alison Madueke. Ilé-ẹjọ́ ní ẹ̀rí gbà lórí ayé fáńlétè àti ìnákúnàá owó tí mínísítà àná ná ní ilé ìtajà kan, Ethical Store ní British Capital City. Àwọn abánirojọ́ sọ fún ilé-ẹjọ́ wípé ó tó £140 £140,000 tí wọ́n ná lórí ohun ẹ̀ṣọ́ ilé nípasẹ̀ àwọn alárinà intermediaries fún mínísítà náà nígbà ìṣèjọba rẹ̀. Ilé-ẹjọ́ ni a gbọ́ wípé ó kún fọ́fọ́ pẹ̀lú àwọn alátìlẹyìn
èrò ìjọ tí wọ́n fò wá láti Nàìjíríà nítorí ìgbẹ́jọ́, ṣùgbọ́n Alison Madueke sẹ́ ọ̀pọ̀ ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú àṣemáṣe tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ rẹ̀ nígbà ìṣàkóso ẹ̀ka epo àti afẹ́fẹ́ gáàsì ní Nàìjíríà. Àwọn abánirojọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn owó àti ohun èlò ni ó jẹ́ láǹfààní fún pàṣípààrọ̀ ipò agbára rẹ̀ lórí iṣẹ́ àkànṣe agbára. Àwọn agbẹjọ́rò Alison Madueke ti kọ́kọ́ sẹ́ níbi ìgbẹ́jọ́ Ọjọ́bọ̀ tí ó kọjá wípé oníbàárà wọn ò gba owó àbẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n agbẹjọ́rò abánirojọ́ defense lawyer Jonathan Laidlaw sọ fún ilé-ẹjọ́ wípé ọ̀pọ̀ ohun ìní tí ìbá ti gbé àwíjàre rẹ̀ lẹ́sẹ̀ ni wọ́n ti gbé ẹsẹ̀ lé, kò ní àǹfààní àti wá sí Nàìjíríà láti wá ṣètò ẹjọ́. Ó ní ọlọ́pàá ilẹ̀ Bìrìtìkó ti gba ìwé ìrìnnà rẹ̀ láti ìgbà tí wọ́n ti kọ́kọ́ fi ọwọ́ ṣìkún òfin mú un ní ọdún 11 sẹ́yìn. Laidlaw ní wọn kò fi ààyè gba àwọn mínísítà Nàìjíríà àti ní àpò ìkówósí ní ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Bàbá kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Henry Arenekume ti ń béèrè fún ìdájọ́ òdodo lórí ikú ọmọkùnrin rẹ̀ Matthias tí wọ́n ní ó rì sínú odò ìgbafẹ́ swimming pool kan ní ilé ìtura Ignatius Ajao Estate, ìpínlẹ̀ Èkó. Arenekume ṣàlàyé fún akọ̀ròyìn lánàá wípé olóògbé ọmọ rẹ̀ bá wọn kópa nínú ayẹyẹ kan tí ó wáyé létí omi ilé ìtura pool party ní ọjọ́ àbámẹ́ta láti bá wọn ta tíkẹ́ẹ̀tì kí ó lè rí owó, ṣùgbọ́n lójijì ni bàbá yìí gba ìpè láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n ọmọ rẹ̀ wípé wọ́n ti gbé Matthias dìgbàdìgbà re ilé ìwòsàn ìjọba ní Ìsọlọ̀. Wọ́n nílò mọ̀lẹ́bí rẹ̀ kan ní kíákíá. Nígbà tí bàbá máa fi súré dé ilé ìwòsàn ni ó bá òkú ọmọ rẹ̀ nínú ọkọ̀ tí wọ́n fi gbé e wá sí ilé ìwòsàn. Nígbà tí ó béèrè ohun tí ó ṣẹlẹ̀ ni wọ́n wí fún un wípé ọmọ rẹ̀ rì sínú odò. Lòun bá tún béèrè lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ wípé ta ni ó gbé e wá sí ilé ìwòsàn, ni ọ̀rẹ́ rẹ̀ bá ṣàlàyé wípé òun pẹ̀lú Matthias àti ọmọbìnrin kan jọ wà papọ̀ ní ilé ìtura. Lẹ́yìn ìṣẹ́jú 5 tí Matthias kúrò lọ́dọ̀ wọn lòun bẹ̀rẹ̀ sí pe aago rẹ̀, ṣùgbọ́n tí kò gbé e. Ní ọmọbìnrin tí wọ́n jọ wà papọ̀ bá fi aago rẹ̀ hàn níbi tí ó fi sílẹ̀ sí tó ti ń gbaná sára. Ọ̀rẹ́ yìí ní níbi àwọn tí ń wá Matthias kiri làwọn ti lọ bá òkú rẹ̀ nínú omi. Àlàyé yìí rú bàbá lójú, pàápàá jùlọ pẹ̀lú àwọn àmì tí wọ́n rí lára olóògbé. Ó ní bí ó bá jẹ́ wípé lótìítọ́ ni ọmọ rẹ̀ rì sínú omi, èéṣe tí ikùn rẹ̀ fi pẹlẹbẹ, èéṣe tí ó fi ń po itọ́ lẹ́nu àti imú. Èyí ló mú mọ̀lẹ́bí gba àgọ́ ọlọ́pàá lọ. Ọlọ́pàá ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn, ya àwòrán òkú kí wọ́n tó gbé e lọ ibi ìgbókùúsí. Lẹ́yìn èyí ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá sin mọ̀lẹ́bí lọ ilé ìtura láti lọ ṣe àyẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni wọ́n ti béèrè bóyá àwọn òmùwẹ̀ tàbí alámòjútó omi ìgbafẹ́ wà níbẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé, ṣùgbọ́n tí wọn kò lè dáhùn. Ẹni mẹ́ta ti wà ní àhámọ́ lórí ìṣẹ̀lẹ̀. Ẹni àkọ́kọ́ ni mánéjà hòtẹ́ẹ̀lì tí wọ́n ní kí ó pèsè CCTV footage tí ó ní òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́, ọmọbìnrin tí wọ́n jọ wà papọ̀ kí ìṣẹ̀lẹ̀ tó wáyé àti ọ̀rẹ́ rẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti wà ní àkóló ọlọ́pàá ní ẹ̀ka àgọ́ ọlọ́pàá Ajao Estate. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alákòóso ìlú Àbújá FCTA ti ṣèlérí àti ṣe àmójútó ìgbésẹ̀ láti fi ṣe àdínkù ikú tó ń wáyé látara ejò tó ń bùyàn ṣán káàkiri ìlú Àbújá. Nínú àtẹ̀jáde òní ni akọ̀wé Health Services and Environment Secretariat Dr. Adedolapo Fashawe ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí mọ̀lẹ́bí omidan Ifunanya Lucy Nwangene tí ó di olóògbé látara oró ejò neurotoxic complications. Fashawe ní irúfẹ́ òfò báyìí a máa dùnni gidigidi, àwọn sì ti ń gbé ìgbésẹ̀ láti dènà irúfẹ́ ìjàmbá bẹ́ẹ̀.
ó wá ṣe ìkìlọ̀ wípé oró ejò jẹ́ ìjàmbá tó ṣe é dènà nítorí ejò a máa sá pamọ́ sínú igbó, àárín koríko, inú oko àti agbègbè tí ènìyàn ń gbé. Bí ó ti gba àwọn olùgbé nímọ̀ràn kí wọ́n gbé ìgbésẹ̀ àti dènà oró ejò. Lára rẹ̀ ni wíwọ aṣọ ìdáàbòbò nínú oko tàbí bí wọ́n bá ń rìn láàárín koríko, kí wọ́n yéé gba ibi tí ó bá ṣókùnkùn lálẹ́, kí wọ́n máa ṣe ìmọ́tótó agbègbè ilé, dí gbogbo àlàfo tí ejò lè gbà rápálá. Ó wá ṣàlàyé lórí ìgbésẹ̀ láti kọ́kọ́ gbé bí ìjàmbá ejò bá wáyé, kí wọ́n dẹ́kun àti máa fi ẹnu fa ojú ọgbẹ́ egbò tàbí lo oògùn ìbílẹ̀, ṣùgbọ́n kí wọ́n súré gbé onítọ̀hún lọ ilé ìwòsàn fún ìtọ́jú ní kíákíá. Ìròyìn jábọ̀ wípé olórin kan tí ó fi ìlú Àbújá ṣebùgbé, Ifunanya Nwangene, tí gbogbo ènìyàn mọ̀ sí Naira, di olóògbé lẹ́yìn tí ejò bù ú ṣán ní ilé rẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta. Ìwádìí sọ di mímọ̀ wípé ilé ìwòsàn méjì ni Nwangene dé fún ìwòsàn tí wọn kò ṣàmójútó rẹ̀, pẹ̀lú àwáwí wípé àwọn kò ní ẹ̀rọ̀ fún oró ejò antivenom. Ẹgbẹ́ akọrin Amemuzo, níbi tí Nwangene ti jẹ́ ọmọ ẹgbẹ́, fìdí ikú rẹ̀ múlẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Adarí ẹgbẹ́ akọrin Sam Ezuku ní orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni òun ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tí ó rí àfihàn láti ọ̀dọ̀ Nwangene níbi tí ó ti ń béèrè fún ìrànlọ́wọ́ láti ilé ìwòsàn ìjọba FMC. Òun pé ẹni wà pẹ̀lú rẹ̀ ní ilé ìwòsàn ni wọ́n wí fún un wípé àwọn wà ní ilé ìwòsàn, ni ó fi súré dé ibẹ̀ tí ó bá Nwangene nínú ìrora. Àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn wí fún un wípé ó nílò àpòrò ejò méjì, ṣùgbọ́n ẹyọ kan ni àwọn rí fún un. Lọ́gán ni òun wa ọkọ̀ lọ ilé ìtajà oògùn nítòsí National Hospital láti wá àpòrò kejì. Níbi ó ti ń padà bọ̀ ni ọ̀rẹ́ rẹ̀ ti pè é wípé ó ti di olóògbé. Ó di olóògbé ní déédéé agogo 12 ọ̀sán kọjá 20 ìṣẹ́jú. Adarí yìí ṣàlàyé wípé lẹ́yìn tí ejò bù ú ṣán, Nwangene kọ́kọ́ lọ ilé ìwòsàn kan ní Lugbe, ṣùgbọ́n wọn kò ní àpòrò ejò kí ó tó kọjá sí FMC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Adarí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti ṣe àfihàn wípé àwọn ọjọ́ tí ó máa ń ba òun lọ́kàn jẹ́ jùlọ ni ọjọ́ tí àsọtẹ́lẹ̀ bá wá sí ìmúṣẹ. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni wòlíì ti ṣàlàyé wípé ìgbà mìíràn òun a máa gba àdúrà kí àsọtẹ́lẹ̀ má wá sí ìmúṣẹ, pàápàá jùlọ sí àwọn tí ó ṣe àpèjúwe wọn ní ẹni òdì negative. Èyí ń wáyé láàrin awuyewuye tako òjíṣẹ́ Olúwa tí ọ̀pọ̀ ṣe àpèjúwe rẹ̀ ní òjíṣẹ́ Ọlọ́run èké, prophet of doom, látàrí àwọn àsọtẹ́lẹ̀ rẹ̀, pàápàá jùlọ tí wọ́n bá wá sí ìmúṣẹ. Bí ó tilẹ̀ jẹ́ wípé Ayọ̀délé ní èyí kò tu irun kankan lára òun, ṣùgbọ́n òun kò nífẹ̀ẹ́ sí kí àsọtẹ́lẹ̀ òun máa wá sí ìmúṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube, kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.